Aduke Gold kí ni ń fakú ọmọ ológo ní rèwerèwe irú àìsàn wo ní ń pa ọmọ ológo ní rèwerèwe kí ló dé tí ọmọ ológo mójútó àìsàn ara rẹ̀ kó má bàa kú tògótògó ní rèwerèwe salasatu abuwabi lisha itoni madhalun salasatu abuwabi lisha itoni madhalun ala kulli insani zalam yura'iha fa awwalu agaflu wa kasiratu shawatin wa akhiruha gaisu tanaba wara'iha. Kéèyàn ó tó jẹ́ ọmọ ológo ó ní láti là kọjá in tó náà kọ nínú orin ni torí pé gbogbo àyè lèmi tí máa kẹ́kọ̀ọ́ gbogbo ibi ni mo ti máa kẹ́kọ̀ọ́ gbogbo ara èèyàn ni mo ti máa kẹ́kọ̀ọ́ irrespective of religion ó jẹ́ Kristẹni ni ó jẹ́ babaláwo ni ó jẹ́ mùsùlùmí ni kò sáré ẹni tèmi tí kẹ́kọ̀ọ́ ó kọ nínú orin rẹ̀ yìí nínú orin tó kọ mo kọ́ àwọn ẹ̀kọ́ ń bẹ ẹ̀yin náà ẹ gbọ́ Aduke Gold kí ló fakú ọmọ ológo ní rèwerèwe ẹ gbọ́ orin rẹ̀ yìí Okay, smash it. No. Smash it. Nítorí ògo òun tójú ológo àárí o. Nítorí ògo ni. Àìmọye ogun tó máa borí ká tó forúkọ lọ́rùn pọ̀ ẹ̀lẹ́. Àìmọye ìjì tó máa jà ká tó lè pè ẹ́ o lálágbára obìnrin. Àìmọye iná tó máa là kọjá kí wúrà ayé ẹ kó lè tàn yìnrìnyìnrìn. Àìmọye àbùkù tó máa ń kàn kápọ̀nlé tó dé bá ọmọ ológo. Dàbí Ọlọ́run ò sí lórí ìtẹ́ mọ́. Àwa jọ bíi pé májẹ̀mú ò sí fún nígbàgbọ́ mọ́. Nígbà tó bá lè tó dàbí wípé kò sí retí mọ́ mọ́mí ògo ló fẹ́ délé ìrànlọ́wọ́ ń bọ̀ ìyanu ti fẹ́ ṣẹlẹ̀ wọ́ọ̀rùn ire tó ti fẹ́ ṣí orí jẹ́ orí nítorí ògo ni o. Salasatu abuwabin لشيطان مدخل على كل إنسان إذا لم يراعيها فأولها غفل وكثرة شهوة وآخرها غيث تنبأ وراعيها. ọmọ ìyá mi ò ń ṣàìsàn ọwọ́ ní ká má sọ fún yàn wàá kú tú ẹ bí ẹranko tí ò nítumọ̀ sọmọnìyàn ni wàá ṣe kú torí pé àwọn tó ní ká má sọ fún ọjọ́ tó bá kú àwọn ni wọ́n á kọ́kọ́ gbọ́ ikú rẹ̀ àwọn tó ní ká má sọ fún òun ṣàìsàn àìsàn ní dèmi mọ́ra kí n pa ọ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ lórúkọ táwọn àìsàn jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tọ́jẹ́ pé ẹ̀ ń dé àìsàn mọ́ra lọ́nà kìíní sí kejì àìsàn kìí ṣe ń téèyàn máa dé mọ́ra nínú ìròyìn tí mo gbọ́ pẹ̀lú Aduke Gold ó ní pé ó ní àìsàn kan tí ń bá fínra láì mọ iye ọjọ́ pípẹ́ sẹ́yìn kò sọ fún ọ̀pọ̀ èèyàn ó kàn sọ fún èèyàn bíi mélòó kan ó dẹ̀ sọ fún ẹ pé èèyàn gbọ́dọ̀ sọ fún èèyàn kankan ọ̀rọ̀ àìsàn ò rí bẹ́ẹ̀ ọmọ ìyá mi táìsàn kan bá ti ń ṣe ọ́ pariwo síta ìwòsàn ẹ̀ lè wà lọ́dọ̀ ọ̀tá rẹ o ẹni tó wò lọ́tà lénìí ó lè jẹ́ pé òní ó fún ọ ní nǹkan ìwòsàn tó fi gbádùn o gbogbo ọ̀tá nígbà míì máa padà àdọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ máa padà di ọ̀tá torí pé salasatu abuwabi lisha itoni madhalun. salasatu abuwabi lisha itoni madhalun. nǹkan mẹ́ta ọ̀nà mẹ́ta ni Sátánì ní máa gbà wọlé síyàn lára. Ala kulli insani iza lam yura'iha. níwọ̀n tó o bá ti fara rẹ lẹ̀ tó fara rẹ lẹ̀ fún ìbílísù Sátánì yóò wọlé sí ọ lára yóò dẹ̀ mẹ́mẹ́ ẹ lọ. فأولها غفل وكثرة شهوة. àkọ́kọ́ ni pé ìwọ tó o bá ti
rẹpẹtì tó rẹpẹtẹ tó jókòó tatara tó sùn taratara tó sùn tó tún fi pílò rọrí inú ayé wàláhì wà kútú ẹ. ẹlẹ́ẹ̀kejì ni pé wàkásírọ́tù ṣáwátì. wàkásírọ́tù ṣáwátì. gbogbo wa la ní ṣáwà lára ojú kòkòrò lára ìgbọ̀n kásírọ́tù ṣáwátì ní ọ̀dá ẹni ọba ti ní ojú kòkòrò tó yẹ pé akọ ẹran mẹ́jọ sí iwájú ó sì jẹ mẹ́jẹ̀ẹ̀jọ. wọ́n wá oúnjẹ sí ọ níwájú gẹ̀rẹ́ ó sì parí gbogbo ẹ̀ kásírọ́tù ṣáwà ni ẹ̀ wàá parẹ́ dànù. orí fa ọtí ìfà ọtí tó pọ̀ ọdẹ dàyàkọ́ ọdẹ mu kírètì ọtí ọdẹ mu 4 5 kéèyàn máa mu kírètì ọtí kan níjókòó kan wàá parẹ́ ẹ̀ diabetes ọ̀pá ọ̀dànù. wákàsírọ́tù ṣáwátì. kásírọ́tù ṣáwà ìmọ̀ pààyàn nínú tí ń pààyàn láyé nìyẹn. wàá kí wàá gẹ̀ẹ́sùn tàlẹ́ bá wà rọ̀ ya. eléyìí tọ́kẹ̀ náà ni gẹ̀ẹ́sù táwọn àwọn oníkéwú bá lo gẹ̀ẹ́sù fún yàn ṣídàtù ṣàdídù ní gádọ́bì nìyẹn ọ̀tọ̀ ní gádọ́bù ọ̀tọ̀ ní gẹ̀ẹ́sù ìbínú ni méjèèjì ṣùgbọ́n kan lè jura wọn lọ gẹ̀ẹ́sù ó lè ju gádọ́bù lọ téèyàn bá ní gádọ́bù lára irú ẹni tó bá ń bínú lọ́wọ́ tó bá bá sọ̀rọ̀ yọ gbọ́ ṣùgbọ́n tó bá yẹ pé gẹ̀ẹ́sù ní lára rẹ̀ tó bá ń bá sọ̀rọ̀ láàkó bínú irú ẹni bẹ́ẹ̀ kò ní gbọ́ sẹ́nì kankan kò ní wojú èèyàn yóò máa bínú yóò sì máa bà nǹkan jẹ́ eléhùn náà ara ọ̀nà tí sàtáànì máa gbà wọlé sí yàn lára nìyẹn gbogbo àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí a gbọ́dọ̀ kíyèsára torí pé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé mi àti ẹ. Àdùkẹ́ Gold ọmọ ológo ni kí ló dé tó dé àìsàn mọ́ra tó fi para rẹ̀ lóòótọ́ tásìkò ẹ̀dá ọba tó kò ní lọ ṣùgbọ́n kẹ̀kẹ́ ni ó ti sábàbí ikú ẹ̀dá tí ó ti sábàbí ikú rẹ̀ yẹn tó bá tètè múra lórí rẹ̀ àkóhùn lè má tètè yá torí pé ànábì ni ta'awwazu billahi min jadul balahi wadaraki shaqoi wasu ikodoi wa shamatati aadai bala bi si sọnà pé ẹ wá sọ Ọlọ́run níbi àwọn nǹkan mẹ́rin kan ó ní ká bẹ lọ́hùn min jadil balahi ilé kókó àdánwò ká bẹ lọ́hùn lé lórí torí pé ànábì mọ̀ pé aburú tí bá ń bẹ fẹ́ dà pẹ̀lú gbìyànjú àdúrà ó yí padà pẹ̀lú gbìyànjú wàláì gbogbo ilé kókó tó wà nù rẹ̀ pẹ̀lú gbìyànjú yọ lọ àdúrà a máa yí kádàrá abú padà fún ẹ̀dá ìgbìyànjú a máa yí kádàrá abú padà fún ẹ̀dá ó wá jókòó àìsàn wá ń sí ọ fẹ́ pa ọ wá ní ká má sọ fún èèyàn kankan ká má sọ fún èèyàn kankan o èèyàn kí èèyàn kankan wọ́n mọ̀ pé nǹkan báyìí ń ṣe mí o ìjọ tó o bá kú ẹni tó ọlọ́ọ̀fẹ́ àwọn tó ọlọ́ọ̀fẹ́ kọ́ mọ̀ ohun àwọn náà kọ̀kọ́ mọ orúkú tó pa ọ́ pé HIV lọ́pa lágbájá ó ní àmọ́ sọ ni àwọn náà kọ̀kọ́ mọ̀ ọ́ wà padà bí ó sì ẹ̀yẹ́ yóò dẹ̀ dùn ọ́ yóò máa dùn ọ́ gan-an náà sàrẹ́ torí pé àwọn tó ọlọ́ọ̀fẹ́ kọ́ mọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìwòsàn sí ti ń ṣe lọ́wọ́. tàbùkì nàjàtà fà. tàbùkì nàjàtà wàlám tàṣílùkì tọ̀rí kọ́tà. bẹ́ẹ̀ ni. Inna safinata la tajri ala al-yabasi. Bẹ́ẹ̀ni. Inna safinata la tajri ala al-yabasi. Ó fẹ́ jẹ́ kẹ́mi rẹ̀ ogun, ó sì rin ojú ọ̀nà tẹ́mi rẹ̀ ó fi gùn. Ó fẹ́ lówó lọ́wọ́ ọ̀nà tí èèyàn máa ń rìn téèyàn fi máa ń rìn òòrìn. Ó fẹ́ jẹ́ èèyàn nú ayé. Gbogbo ìgbìyànjú téèyàn fi máa ṣe téèyàn máa ṣe. So ṣe bá ń ṣeré ni. Kì í ṣeré lèèyàn ṣe téèyàn fi dépò gíga wọn àfi ń ṣeré lọ bí Dangote lọ bí Ọ̀tẹ́dọ́là lọ gbogbo àwọn ọmọ yẹn àwọn tó ti jẹ́ èèyàn náà ayé eré kọ́ ni wọ́n ṣe bí Ṣéhù Làbíbù Mọ̀lánà Ṣéhù Làbíbù bí wọ́n bàbá ti jìyà rí eré kọ́ ni wọ́n ṣe tán fi débi tán dé èmi tí mo kéré yìí tí mo jọ màá náà yìí wàá bí mílíọ̀nù rẹ̀ ń tọ́jú mi rí káyé tó máa gbọ́ wa ká tó máa rí wa. tàbùkì nàjàtà wàlám tàṣílùkì tọ̀rí kọ́tà. ọ̀pọ̀ jókòó nù yàrá wọ́n sì retí káwọn fẹ́ dé èèyàn láì jáde láì gbìyànjú ọ̀sàdúrà kan lọ́wọ́ ọba ó ṣe oúnjẹ òòjọ́ fún ọ olówó aláyàn kan ọ̀dẹ̀ lówó lọ́wọ́ ọwọ́ ń ṣàdúrà náà yàrá olúwa o pèsè oúnjẹ òòjọ́ fún mi olówó aláyàn kan tí wọ́n wá kànlẹ̀kùn rẹ pé bàbá àárín látàárọ̀ ráìsì abọ́kan rèé akànnìká wá gbé fún yín ni àwọn agbé ráìsì fún ọ tán ó tún wá lọ jókòó sórí àdúrà kan lọ́ndà kan bá mi sè é ọlọ́run ló máa wá stóòfù fún ọ. Inna safinata la tajri ala al-yabasi. Inna safinata la tajri ala al-yabasi. àbá ṣé ọlọ́run ló máa bẹ́ẹ̀ ṣe rẹ́sì
sọ́lọ̀ ló máa bẹ́ẹ̀ ṣe tó bá bẹ́ẹ̀ ṣe òun ló máa bẹ́ẹ̀ dín ata tó bá bẹ́ẹ̀ dín ta òun ló máa sọ́lọ̀ ló máa wá sáàfù ẹ̀ kí ló dé tí ẹ fẹ́ máa pọ́lọ́ lẹ́gọ̀ wàá gbìyànjú lórí tó fẹ́ dà ní èèyàn máa ń ní àfojúsùn tó bá ti ní àfojúsùn ni àfojúsùn rẹ̀ ni wàá máa pọ̀sù pẹ̀lú ìgbìyànjú tí wàá fi ibi tó ń lọ according to àwọn philosopher kan ó ní do not retire but refire to admire the require of your desire nígbà tó ń lé yẹn má relent má jókòó má dúró wàá máa sáré lórí ẹ̀ ọ̀dẹ̀ ní fọlọ́run lẹ̀ pẹ̀lú àwọn ìgbìyànjú mi téèyàn fi má débi téèyàn lọ wàláhì in no time ó lè pẹ́ ni ó lè ya ni wàá padà bára rẹ ní ojú ọ̀nà yẹn lọ́jọ́ kan ìwọ náà wàá padà bára rẹ láàrin àwọn tó ga nígbà tó dúró tó fi gbìyànjú ó fi ṣeré ṣùgbọ́n ó jókòó sínú ilé ọlọ́fẹ́ dèèyàn ó níṣẹ́ lápá ọ̀kọ́ṣẹ́ ọ̀kàwé ọ̀kẹ́wú ó tún wá ní àwọn iṣẹ́ téèyàn máa ń ṣe láti ṣe iṣẹ́ síyàn téèyàn fi dèèyàn wá rìn kiri rẹ́gbẹ̀rẹ́gbẹ́ ó sì lọ́ọ́ fẹ́ dèèyàn àti dèèyàn rẹ ó lé fún ọ o kọ́lọ́wọ́ bá kó sí wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́wọ́ mọ́ fi wá sílẹ̀ Àdùkẹ́ Gold tó kú ní rèwerèwe ń tó fi ilẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ o ń tàdùkẹ́ Gold fi ilẹ̀ ọlọ́mọdé kó bàjẹ́ ọlọ́mọ wà fi kú rèwerèwe má fi pa ẹnìkọ̀ọ̀kan wa àwọn fámìlì rẹ̀ bá wa rọ̀ wọn lójú pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹni tí àìsàn ṣe lára ibi tá à ń lọ gangan nìyẹn má dé àìsàn mara o àìsàn kì í ṣe ń tà máa dé mara tú síta ìwòsàn rẹ̀ ká sọ fún ọ táwọn ọba mà á bọ̀ béèrè lọ́wọ́ àwọn tá mà subhana rabbika.